olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ń gbọ́ àṣírí ńlá mọ́ nìyí o ọmọ mú wá sí ti gbọ̀yìn yéè lágbára ṣé wá rí àṣírí mo mú wá ohun tó yẹ kí gbogbo èèyàn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà kí n mọ̀ nípa rẹ̀ ni kí àṣírí mo mú wá kò yín. nípa àfáà kan ó pa ọmọbìnrin kan nílùú Ìlọrin àfáà orúkọ rẹ̀ jẹ́ Abdulrahman. níbi ọ̀rọ̀ wọn mọ̀mọ́dé dúró yan olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà wọn mọ̀ lámọ̀ yíká mọ̀ mú wá sí ti gbọ̀yìn o. ìwọ oríṣiríṣi àṣírí lè jáde lórí ọ̀rọ̀ ọmọkùnrin àfáà. gbogbo bẹ́sẹ̀ pé ọmọbìnrin tẹ́ pa àṣé wọn ọmọkùnrin yẹn ṣe ẹ lò àṣọlúgbòhùn lè fi pọ̀n ọmọbìnrin tó bá dẹ̀ ti folúgbòhùn pé ẹ tán bẹ́ẹ̀ níbi ìwádìí dé dúró mi sọ fún yín ni o tó bá dẹ̀ ti mólúgbòhùn pé ọmọbìnrin ọ̀hún tán á dẹ̀ ti yára díríǹkì sílẹ̀ tútù dì hàn inú díríǹkì ọ̀hún la fi oògùn oorun sí táwọn ọmọ bá ti lè mu díríǹkì ọ̀hún tán bẹ́ẹ̀ ìgbẹ́ là bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn ọmọ kódà ìwọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti ṣe bí ẹni tó ti ṣe bí ìgbọ̀nsẹ̀ bá sojú ìyẹn lólùfẹ́ rẹ̀ ìmọ̀mọ̀ bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ibi mẹ́tọ̀dù ọmọkùnrin yẹn gbà tẹ́ fi ṣiṣẹ́ rẹ̀ ó mọ̀mọ̀ lágbára o ìwọ ìmọ̀jẹ̀mí gbà ẹ́ lákòókò kí wá gbọ́rọ̀ ó wà nínú fọ́nrán bẹ́ẹ̀. tún fojú wọn o lórí ọ̀rọ̀ àáfàá Abdulrahman àáfàá apaniṣòwò alápàtà èèyàn tó pa Yétúndé nílùú Ìlọrin ẹ̀yin èèyàn ẹ mọ̀ súnmọ́ bí àṣírí tún ti ń tú sí o kọ́lọ́n kó mọ̀ kó wa yọ kọ́lọ́n kó mọ̀ jẹ́ àṣìrìn gẹ́gẹ́ bí àwọn ìròyìn míì tó tún ń tẹ̀ wá lọ́wọ́ o ìkan nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀nà àtàwọn èèyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àáfàá Rahman tọwọ́ tẹ̀ ń lu Ìlọrin tó pa Yétúndé wọ́n ní àwọn àṣírí míì tó tún fojú hàn rèé o kódà wọ́n lọ́jọ́ tíṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ o wọ́n ní àáfàá Rahman ti jẹ́wọ́ o wípé olúgbòhùn ló ń lò fún Yétúndé o tó fi jẹ́ wípé Yétúndé ò lè jókòó kò lè wo kódà kò lè jóúnjẹ tó gbé kalẹ̀ tí fi ń tọ́ Abdulrahman lọ o nínú iṣẹ́ ìwádìí táwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ní àwọn ṣe o wọ́n ní lọ́jọ́ burúkú tíṣẹ̀lẹ̀ burúkú yìí ṣẹlẹ̀ o wọ́n ní Rahman ti jẹ́wọ́ o kódà àwọn tún ti padà lọ sílé rẹ̀ o níbi táwọn ti rí olúgbòhùn òbí ìwo ẹran o tí wọ́n so aṣọ pupa mọ́ tó jẹ́ wípé oríṣiríṣi nǹkan ní ń bẹ lára ẹ̀ wọ́n ní irinṣẹ́ tí Rahman lò ń lò nìyẹn o tóun fi pe Yétúndé tó fi jẹ́ wípé Yétúndé ò lè jókòó kódà kò lè jẹun àfìgbà tó dọ́dọ̀ Abdulrahman tó wá jẹ́wọ́ síwájú o ó ní gbàrà tí Yétúndé tó dọ́dọ̀ òun ó nídìí tó ń sì fi lo olúgbòhùn pé má jókòó má wò ó ní wípé Yétúndé ó fẹ́ máa ṣó strong head kan o wípé bákan lòun o ó nídìí rèé tóun fi lorin sí ọ̀hún fún Yétúndé ó ní gbàrà tí Yétúndé tó sì délé òun lọ́jọ́ náà ó lóun ti bá ara òun mímu ẹlẹ́rìn ìdòdò Fanta òun ti bá ara á lẹ̀ ó ní ẹlẹ́rìn ìdòdò tó ń sì rà á lẹ̀ yìí òun ti fi nǹkan sínú ẹ àwọn oògùn oorun àwọn oògùn tí máa ń jẹ́ kó rẹ̀ èèyàn téèyàn ò ní lè gbápá tí ò ní lè gbẹ́sẹ̀ onígbàrà tí Yétúndé dé ló ń bá fún o ní Fanta ọ̀hún ó ní Fanta tó mu tán ló bá tún béèrè oúnjẹ ó lóúnjẹ tóun ó lọ rà kó tó di pé dé Yétúndé ti sùn lọ fọ́nfọ́n olóorun tó sùn lọ yìí ló wá fún láǹfààní tó ń fi kọ́kọ́ bá ṣe àjọṣepọ̀ òun bá ṣàjọṣepọ̀ tán ó lẹ́yìn ìgbà tóun bá ṣàjọṣepọ̀ tán ló ń bá mọ̀ rántí wípé òun mà kàn tiẹ̀ rántí oògùn òkìkí kan o tí í ṣoògùn owó kan tóun fẹ́ ṣe ó ní kíá ló ń bá gbé Yétúndé sórí tébù ìyẹn tábìlì táwọn ọlọ́pàá tí wọ́n fi hàn lọ́jọ́ sí wípé orí tábìlì èyí l'Abdulrahman ló ti kun Yétúndé o gẹ́gẹ́ bí alápàtà wọ́n nígbà tó ń gbé sórí ibẹ̀ ọwọ́ ẹ̀ ló ń kọ́kọ́ gé òun gé ẹsẹ̀ nígbà tó ń gé tán ló ń bá rí tó fẹ́ máa jà pìtìpìtì bí ẹni tí ẹ̀mí sì wà lára ẹ̀ ó lélẹ̀ ló wá mú un gan ló ń bá kúkú kún gbogbo ẹ̀yà ara ẹ̀ ó nígbà tó ń gé gbogbo ẹ̀yà ara ẹ̀ tóun ó fi gé tán ilẹ̀ ti ṣú ní nǹkan bí ọwọ́ aago 8 lálẹ́ ni òun kun Yétúndé tán o ó nígbà tó ń kú tán òun wá wò ó pé ọ̀nà wo lòun fẹ́ gbé gbà ó ní èyí tó jẹ́ ibi ọwọ́ rẹ̀ ó ní òun kó sínú ògógóró wípé kó mọ̀ bá a rùn ó ní lẹ́yìn èyí ló ń bá kó gbogbo ara ẹ̀ yẹn tó ń ti gé ló ń bá kó sí inú àpò sáàkì ìgbà tó ń kó síbẹ̀ ló ń bá dúró títí di aago 11 alẹ́ nígbà tí ìgboro ti ń dá tí ò sáwọn èèyàn ń tà mọ́ ló ń wá gbé lọ o sórí àkìtàn kan ibi tí wọ́n ń dalẹ̀ sí ní Ganmọ́ o nílùú Ìlọrin ó níbẹ̀ ló ń ju àwọn ẹ̀yà ara ẹ̀ tó kù sí kódà ó lẹ́ẹ̀mejì ló ń rìnrìn ọ̀hún
ó láwọn kan náà sì wà tó jẹ́ wípé inú gọ́tà òun ló ń dà sí. Kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọ́n ní nítòótọ́ àwọn ti lọ sórí àkìtàn èyí tí ń bẹ ní Ganmọ nílùú Ìlọrin táwọn sì rí àwọn ẹ̀yà ara kan ń bẹ. Wọ́n ní ṣùgbọ́n àwọn ẹ̀yà ara kan ó sì pòórà táwọn ò rí. Wọ́n ní bí orí Yétúndé àwọn ò mọ̀ rí ń bẹ, gbogbo tí ń jẹ́ ìfun àtàwọn ẹ̀yà ara kan wọ́n láwọn ò rí ń bẹ o títí dòní. Wọ́n láwọn ò rí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wípé ìdí sì rèé táwọn fi ti tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ ìwádìí àwọn. Kódà àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri ìgboro wípé Abdulrahman wípé bàbá rẹ̀ ti kú, wọ́n ní kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Wọ́n ní bàbá Abdulrahman ń bẹ láyé o, kódà ń bẹ láyé o. Ẹ̀ ń bá ti bímọ ọ̀ràn dandan ni òun náà ni ó pọ̀ nkẹ́. Wọ́n ní ìròyìn míì tún ń lọ wípé àwọn tún ń gbọ́ wípé náà sọ pé 5 million naira òun làwọn rí nínú báǹkì àkáǹtì ẹ̀. Wọ́n ní kò sí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ o. Wọ́n ní ìròyìn kan tó wá gbòde kan táwọn ènìyàn tó ń gbé kiri nílé kan o tí wọn ò tí ì parí uncompleted building wípé Rahmon ló ní o, wípé òun ló nílé yẹn. Wọ́n ní kò sí tó jọmọ́ bẹ́ẹ̀ pé Rahmon ò nílé kankan o, wípé irọ́ ni o, pé èmi lówó ni, pé bàbá ẹ̀ ti kú ni. Wọ́n ní gbogbo òròyìn yẹn wọ́n ní irọ́ ló wà ńbẹ̀. Kódà àwọn akọ̀ròyìn wọ́n tún fìdí ẹ̀ múlẹ̀ o nígbà tó di òpin ọ̀sẹ̀ tó kọjá yìí wípé wọ́n lára Abdulrahman ò mọ̀ yá, Abdulrahman alápàtà èèyàn pé ara rẹ̀ ò yá. Làwọn akọ̀ròyìn làwọn náà bá gba correctional center tí ń bẹ lókè Kúrà nílùú Ìlọrin náà bá gbabẹ̀ lọ. Ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ní kókókó lára ọ̀tá Abdulrahman ń lé o, pé kò sí nǹkan kan tó ṣe Abdulrahman ni o, pé ròyìn táwọn èèyàn ń gbé kiri ìròyìn ẹlẹ́jẹ̀ ni. Kọ́lọ́n kó kúkú sọ wa ẹ̀yin èèyàn. bó o lọ̀rọ̀ yìí bó o ló ṣe rí lójú yín, ojú wo lẹ́yìn fi wò ó, kí lẹ rí sí gbogbo nǹkan táwọn ẹ̀ṣọ́ aláàbò sọ yìí? Ẹ ó yá ẹ máa kọ́mẹ̀ǹtì, ẹ máa fi ìró ọkàn yín ẹ máa fi hàn sábẹ́ fídíò yìí. ṣe rí iṣẹ́ gbogbo ẹ̀yin ọlọ́mọge ẹ mọ̀ kíyèsára. Fanta tó ti dírọ́ọ̀gì tó ti fi nǹkan sínú ẹ̀ ló fún Yétúndé mu tó fi di pé Yétúndé sùn tí ò lágbára mọ́ tó fi ráàyè ṣiṣẹ́ ẹbí. Kódà ó tún jẹ́wọ́ pé òun tó bá lò. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamayé ọmọ yín ò ní sìnrin o, ìkankan nínú wa a sì ní fojú sunkún ọmọ. Justice for Yétúndé. Ẹ wo gbogbo èèyàn ẹ máa share fídíò yìí. Owó ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé, mo kí gbogbo ìyẹn olólùfẹ́ rẹ̀ àbíkíbi tí nǹkan gbọ́ wa, akọ́mọdé akágbàlagbà akọkùnrin àkóbìnrin, lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ń fi wò wá ojú náà mi àfọ́, etí tí ń fi gbọ́ wá etí náà mi àdí, oréré bí yèé létí yẹn mi àgbọ̀. Fáǹfààní yín tètè subscribe sórí ètò, kí n subscribe sórí rẹ̀, kí n like kí n share rẹ̀. Ire o, ó dìgbà.